Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá ní tilé toko. A ní láti jáde because ó ti ń rúgbó bọ̀ báyìí. So mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ látọ̀rọ̀ Lady Deborah tó pa ẹ̀. Ṣé rí ìtàn ẹ̀sìn nílẹ̀ Yorùbá? Ó jẹ́ nǹkan tó ṣe kókó. Yorùbá ní ìran tẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà oríṣiríṣi ẹ̀sìn náà sí nílẹ̀ Yorùbá bóde ṣe wà látàláyébáyé ni. Nǹkan mo fẹ́ fi yé ni pé tẹ́ bá wo ẹ̀sìn àwọn Fúlàní ó yàtọ̀ sẹ́sìn Islam. Ẹ̀sìn Islam gidi because àwọn eléyìí ò ń tẹ̀lé ẹ̀sìn Islam. Ìtura ẹ̀ làwọn Yorùbá pé Yorùbá máa ń sọmọ lórúkọ ó máa rí wádìí ẹ̀ náà kan tó Yorùbá bá sọ̀yàn kan lórúkọ ẹ worúkọ yẹn mi pé nǹkan kan ó ní ìdí tán fi sọ lórúkọ yẹn nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ráwọn bàbá wa tó ti bá àwọn Fúlàní ìjà tipẹ́tipẹ́ ńgbà yẹn ó ní Yorùbá ṣe sọ ní pé wọ́n ṣe ń pọ̀ ní ẹlẹ́sìn ìmàle náà máa ń pè wọ́n ńgbà yẹn ẹ̀sìn tó le ìmọ̀ tó le ẹ̀sìn ìmọ̀le tó le làwọn Fúlàní ń lò. Ó ní Yorùbá ṣe ń pọ̀ ní ẹlẹ́sìn ìmọ̀le. Pọ̀ ńgbà tí àwọn tó dánú wọn tó ń ṣe inú Fúlàní o tó jẹ́ pé àwọn Haúsá mi àwọn tó ń yẹ̀ṣẹ̀ wá ń clarify àárín ìyàtọ̀ láàrin wọn tó ń pé gbà iná kan pé ẹyẹ pé mùsùlùmí ló ní màlẹ́ mọ́ làwọn orin yẹn jáde ńgbà yẹn kó tó pé àwọn bẹ̀rẹ̀ sí ní lo wọ́ọ̀dì pé ìmàlẹ́ náà ń pe ẹ̀sìn Islam ó ti pọ́n dà pọ́n modernize ẹni màá wí because they are still saying the same God náà fi ń pààyàn. These people are not wọ́n ṣe tọ́lọ́ wọ́n ṣe tààlà kó ṣe tó wà nù Quran ló ń tẹ̀lé. Mo fẹ́ fún yín ní back one history kan ṣe rí àwọn Muslim tẹ́ wọ́n both Christian ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín. Ṣe rí Muhammad tẹ́ wọ́n yẹn diaspora lòun náà wà kó tó di pé wàá jà fún lu ẹ̀. Jésù tẹ́rí yẹn náà diaspora ló wà kó tó di pé wàá jà fún lu ẹ̀ kó tó di pé wàá jà fún lu ẹ̀ yẹn Jésù tẹ́ wọ́n diaspora ni so àwa diaspora ìjà yìí ìjà tiwa ni. Gbogbo wa we are the Jésù and Muhammad of our time agbọ́dọ̀ jà ni àgàgà wa ta ti ń wọ 50 yìí o ìjà yìí a máa já àjà kú nítorí àwọn ọmọ tí wọ́n ta bí ni a máa jà lájà kú ni pé àgbòmìnira by fire by force gbogbo àwọn ẹ̀sìn yamayama tó fi ń kó wa lẹ́rù yẹn kò sí yẹn mọ́ a máa kọ́ nítorí àwọn ọmọ títí wa ni ẹ gbà bẹ́ẹ̀. So ṣẹ́rí ẹ jẹ́ máa yan díẹ̀ kẹlẹ̀ get the point mi ṣẹ́rí àwọn religion tẹ́ ń wo yìí Ọlọ́run ò kàn mọ́ wa àwa kọ́ la ní kò ṣe tọ́lọ́run kàn mọ́ wa. Màá fún ní mọ́kàn ẹ jẹ́ tún sáré padà síbi sample kékeré kan ṣẹ́rí Ọlọ́run fún wa ní ìṣẹ̀ǹbálẹ̀ oríṣiríṣi ó ń fún wa ní tradition titi wa táwa lè lò tá lè fi gbé jára wa lọ́nà ṣe fi ìmọ̀ yẹn ẹ̀yin tẹ́ máa sọ pé abòrìṣà ni abọ́ kínní kan ni ṣé ẹ̀mí pọ́nà ló fi ìmọ̀ yẹn sínú bẹ̀ kó tó pé yẹn lè ṣe nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ tá fi ń gbéra wa níjà kó tó pé àwọn bàbá wa àtàwọn ọba alátẹnujẹ yìí tó ń bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ẹ̀ nítorí owó nítorí mìíràn nítorí rédíò. Dẹ́ẹ̀ni kejì tí mo tún notice ni pé ṣé ráwọn tán ti ń kọ́kọ́ tó jẹ́ àwọn ọba wa tí wọ́n ti ń convert sí Muslim yẹn ibẹ̀ làwọn ẹlẹ́sìn ìmọ̀le yìí tẹ́ pé wọ́n tẹ̀lẹ́sìn tó wà nínú Quran ibẹ̀ náà ti wọlé sí wọn lára òun làwọn bàbá yẹn ń lò ẹlẹ́sìn ìmọ̀le yẹn náà ń lò náà fi ń terrorize ìran títí wọn yẹn àwọn ọba tá à ń wò ń sìn gbogbo àwọn ọba wa àwọn ọba tán ti jẹ tẹ́lẹ̀ àwọn èèyàn ò ṣe gbogbo rádaràdà táwọn lè ṣe but àwọn ilé àwọn gbà tó kan after jam after some few ọba before Lamidi tán ti pass before Lamidi ìkíní ẹ̀ ti ń rúgbó ló ti bẹ̀rẹ̀ tó fi dórí Ààrẹ Ọ̀nà Kakanfò original Ààrẹ Ọ̀nà Kakanfò ti lọ́rin tó pa sí lọ́rin àwọn Fúlàní náà lọ pa sí lọ́rin àwọn ọba wa náà rán tán fi lọ pa Àfọ̀njá sí lọ́rin nítorí pé kó ìran Yorùbá lẹ́rù ni kò tó fàdíjà ẹ má kàn fún ní mo ti ṣe show yìí pé ẹ má kàn fún ní narrative tí ò ra ẹ tí ò ń ṣàrẹ ṣe ń get ẹ má bínú ọmọ kọ̀ọ̀kan wọlé ní mi lè fẹ́ kó disturb mi ṣe ń get ń sìn. So religion tẹ́ ń rí yẹn kò sí nínú ìran Yorùbá ká máa jà sí religion à ń jà sí religion oníkálukú máa ṣe tiẹ̀ ni bàbá tèmi kọ́lé ó kọ́ mọ́ṣáláṣí sí ni ìyá tó bí mi Christian ni
nílé bàbá tèmi bó tún ṣe jálàájì tó wọ́n ń bòrìṣà ń bẹ̀. Àwọn Tógò tó ń rẹ̀ntì ilé sọ́dọ̀ bàbá tèmi àwọn máa ń bòrìṣà sí nínú ilé wọn yẹn, wọ́n máa ń bòrìṣà, wọ́n máa ń lọ ṣọ́ba, wọ́n máa ń bòrìṣà, wọ́n máa ń bògùn bẹ̀ gan. Wọn ò dé anybody lọ́wọ́. Àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n rẹ̀ntì inú ilé dáadáa wọ́n fi ń ṣe ṣọ́ọ̀ṣì tí kò sẹ́ni kankan tó dé anybody lọ́wọ́. Tàbá tí Muslim bá ń ṣe tiẹ̀ wọ́n á join, tí Christian bá ṣe anybody ń join ara wa ni. Àwọn kan àgẹ́yìn Muslim ọmọ àkẹ́ oníṣòkòtò sofesofe tẹ́ ń kóra yín jọ yẹn, ẹ̀yin lè ń dá wàhálà lẹ̀. Ẹ̀yin oníṣòkòtò sofesofe yẹn ẹ ṣọ́ra yín. Muslim ilẹ̀ Yorùbá ò rí bí tàwọn Fúlàní yìí o. Muslim tó gbàwúrẹ́ Muslim bí tàwọn eléyìí o. Àṣẹ simọ́lé bí tàwọn eléyìí o. Àwọn ẹ̀sìn òṣì tẹ́yìn lọ ń sọ pé Allah kìíní kan Muhammadu yẹn, Muhammadu gan ọba yín gbogbo rọ́ndọ̀rọ́ tẹ́ ń ṣe yìí o. Kò ń ṣàrẹ̀ rárá. But mọ̀ pé tí Yorùbá fi ju yìí lọ àwọn fi hàn yín láìpẹ́ láì jìnnà. Ṣé nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ibi tí ilẹ̀ dé ń sìn lọ́wọ́ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ sọ fún ó ti rúgbó tán. Mo kọ́kọ́ fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá ní tilé tòkó ẹ dìde. Màá kọ́kọ́ fún yín ní 1 or 2 samples. Màá ṣe àwọn kan tó máa pick yín up, tó máa jẹ́ kí yàrá yín break pé kẹ́gbà mẹ́pò ti wọlé tán. Kò ń ṣe kan tí èèyàn lè sọ pé mi ò gbọ́n pa àbí mi ò mọ bóyá ń lọ. Ṣé ẹ̀gẹ́ ti ń sìn? Wọ́n ti wọlé tán, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ kóra ẹni East Street, ẹ múra lẹ̀, kò yẹ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ múra lẹ̀, ó ti yẹ kó ti yé yín, ẹ múra lẹ̀. Mo kọ́kọ́ fẹ́ padà sórí Tinubu. Wàá rí pé gbogbo àwọn tọ́ọ̀gì tó kọjá yẹn gbogbo wọn pátá kó kọ̀máàdì wọn. Àjọ máa jàjà yìí ni Tinubu, àjọ máa jàjà yìí ni. Because wọ́n ló kó wa sí wàhálà yìí. Òwa náà tó kó wa sí wàhálà yìí. You are one of them. Pẹ̀lú àwọn ọba. Ẹni kó wa sọ àjọ máa jàjà yìí ni. Gani Adam. Ìjà yìí àjọ máa jà ni. Tó bá mọ̀ pé o lè jàjà, yọkúrò àwa máa gbà á. Àkànṣọ ni. Àyè ìwà fún gbogbo yín tí màá dárúkọ. Gani Adam gbogbo ẹ̀yin sẹ́ẹ̀tì kánkọ́ọ̀sì tẹ́ gẹ́tara tẹ́ pé ìsinlẹ̀ orí ìfẹ́ máa pé bọ̀ díẹ̀díẹ̀ gbogbo yín. Kan tí mo fi yẹn sí ni pé àyè díẹ̀ ló kù nínú ọkọ̀ ọ̀la tó wà nílẹ̀ fún Yorùbá nation. Ẹ gbà mí sọ fún ẹni tó bá mọ Fárágàn tó ń lò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́ pé tíyàn mẹ́rin bá ti jókòó wọ́n tún wá fọwọ́ fà kan báyìí tẹ́ pé ìyẹn awọ́ ẹ̀dí kan náà fi ń jókòó sí lẹ́gbẹ̀ẹ́ lẹ̀kùn báyìí tẹ́ bá rántí. Wàhálà àyè tó ṣẹ́kù fún yín nínú Yorùbá nation nìyẹn o. Gbogbo yín Tinubu, Gani Adam, Bísí Àkàndé ìwọ kò máa ń ro èdè wa máa rè àgbàlagbà tá máa rè díkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ la máa kó gbé yín sẹ́nu bí àgbàdo òbí ni kó bá rẹ̀ dà sọ kó kí gbogbo padà sí Yorùbá nation tẹ́ ẹ̀ ń ṣe gbákùgbákù kiri kó ṣì yín lọ ṣé ẹ̀rí náà ẹ̀ wọlé ẹ̀wọ̀n náà kọ́ ní kó tó ń ṣẹlẹ̀ sọ́nà Yorùbá ni ẹ̀ yá wèrè ní gbogbo ẹ̀yẹn bàbá òfò yìí. Bàbá Ọbásanjọ́ mo ti ṣe fídíò fún ìtọ́ ẹ̀mẹ́ta last train nílé tẹ́ ẹ̀ bá ti rí gan wàláì tí yín bá yín tìran I'm telling you the truth tí yín bá yín tìran pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá sí mo dárúkọ gbogbo wọn àtàyìn ọba ẹ̀tẹ̀yìn ọba òfò ọba àdánù tẹ́ pé àtẹnujẹ owó plane tí gbogbo yín fẹ́ gùn ní gbogbo yín bá kiri nǹkan tẹ́ máa jẹ́ nígbà yín lẹ́ ń pààrọ̀ tí yín ẹ̀yin kó gbogbo àwọn ọmọ títí yín ẹ̀kọ́ àwọn yín ẹ̀kọ́ wọn lọ lóyìnbó wọ́n pa àwọn ọmọ aláìná ọmọ tí wọ́n lé níyàn wọ́n pa wọ́n so anything gbogbo ọmọ tí yín wà láàbò gbogbo yín kọ́ ọmọ yín pamọ́ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ń jayín sí kíní kan ṣẹ́rí gbogbo yẹn Tinubu máa tó àṣírí second plan yẹn ṣẹ́rí Tinubu ṣe wá yẹn tó bá do ní padàngídá Tinubu máa já ṣẹ́rí ẹ̀jẹ̀ ń jayín sí ṣẹ́rí bẹ́ẹ̀ bá ti rọ́kọ̀ ojú omi ní Takwa Bay Victoria Island àwọn ọkọ̀ ojú omi wọ́n sẹ̀tì mẹ́ta ni wọ́n sẹ̀tì káàkiri in case ibi tí Tinubu máa gbá escape lọ sí ìlú tó ń pè ní Posotome ibẹ̀ ló ń sá lọ first landing ẹ̀ tó máa kọ́ sá lọ ní tó bá dojúrú tán ẹgbà mi sọ fún yín so wọ́n ti plan ẹ̀ gbogbo àwọn ẹ̀dá sí tẹ̀wọ̀n gbogbo wọ́n ti náà pé tó ń bá rí pé àwọn ò ní lè fò plan B wọn ni ọkọ̀ ojú omi wọ́n ti nọ́kọ̀ ojú omi tó ti wà ní tẹ́kùn tó máa fi sá lọ tó máa fi jáde àná tó bá dojúrú tán ní àwọn bàbá tẹ̀ ń wò yìí gbogbo wọn pátá Tinubu mostly I have to let the people know your secret ó máa jáde àná pẹ̀lú ọkọ̀ ojú omi because kò ní fẹ́ lọ pẹ̀lú obì kan lè bọ́ǹbù òun tó bá dojúrú tán
plan Tinubu mo sọ fún yẹn ó ti nílẹ̀ ó ti wà nílẹ̀ kò ń ṣe nìkan even àwọn olórin kan náà wá sí gbogbo náà ti ní target ọ̀bọ ibi tó máa gbà já lọ ní àwọn mìíràn pé táwọn bá sá lọ Kútọ̀nù pé bí Kútọ̀nù náà lè tún gbé àwọn Yorùbá abẹ́lé wọ́n lè takọ̀ pèsè tó bẹ́ẹ̀ ni gbogbo wọn sá lọ pèsè tó mẹ́ẹ̀ ni gbogbo wọn sá lọ island kékeré ni kò jìnnà sí side Congo yẹn Congo Brazzaville bí island yẹn so from that island mi mo tán fẹ́ já lọ lẹ́yìn yẹn bó ibi tó máa kọ́ sá lọ nìyẹn first landing spot wọn nìyẹn ìlú tí mo sọ island tí mo sá lọ yẹn kò jìnnà síbẹ̀ side yóò dà pé súnmọ́ side Congo Brazzaville àbí ọ̀kan ní island yẹn wà. But mo gbọ́ pé Tinubu wọn ní Tanzania ló fẹ́ sá lọ last pé Tanzania ló fẹ́ sá lọ last yẹn Tinubu but àwa fi yẹ Tinubu eléyìí jẹ́ eléyìí sẹ́ àájà ó dẹ̀ gbúdọ̀ dúró tó bá lọ òtún wọlé Yorùbá mọ́ gbogbo ìtẹ́ bá túlẹ̀ tún wọlé Yorùbá mọ́ títí tẹ́lẹ̀ ayé ẹ̀ lè wọlé àdè máa gbà bẹ́ẹ̀ John wa bẹ́ẹ̀ John àwa ti gbà á máa gbà but ayé yìí wà fún yín mo ti sọ fún yín síìtì tó máa ń yọ láàsì nínú àwọn faragan yẹn tó máa ń fi tó máa ń gbé tó máa ń jó àlẹ́gbẹ̀ẹ́ tẹ́ pé àwọ̀ ẹ̀dí kan lè fi jókòó sórí ẹ̀ àgàwọn tó bá sọ̀rọ̀ àwọ̀ ẹ̀dí kan ni kò gbàdí méjì ìfẹ̀yìn tó ti ní gan àwọ̀ ẹ̀dí kan ló máa gbà síìtì tó ṣẹ́kù nínú ọkọ̀ Yorùbá nation nísìnyí yẹn ẹgbàá mi sọ fún yín gbogbo yín àgàwọ̀ bí sàkàndé gbogbo yín gbogbo yẹn elite àgbà Adébánjọ gbogbo yín gbogbo sẹ́ẹ̀tì àtọwọ́bá Adéyẹyẹ gbogbo yín ọba yẹn pátápátá kò yẹ ní ọkàn lẹ́nu gbogbo yín kò yẹ ní ọkàn lẹ́nu gbogbo yín ọba yẹn pátápátá Yorùbá ti dúró tán ó dà pé kò ti yẹ yín sè ṣẹ́rí ẹjẹ́ sọ fún ẹ̀yin ọmọ Yorùbá àwọn tó ń dà wá láàmú làwọn tá à ń dárúkọ ẹ̀ àwọn tó ń dà wá láàmú nìyẹn àwọn tó tà wá àwọn tó balẹ̀ Yorùbá jẹ́ náà àwọn tí mo sọ àwọn Tinubu àǹkó Bísí Àkàndé Paná Adébánjọ gbogbo àwọn ẹ̀dà tẹ̀rù pa àwọn ẹ̀dà yìí nìyẹn ó lè ayé àtọ̀ àwọn sunwọ́n débi tàdé nsìn wọ́n regret ẹ̀ lọ́wọ́ báyìí they are regretting it but àwọn sunwọ́n débẹ̀ àwọn sunwọ́n débẹ̀ tán àwọn afẹ́ sá lọ òtọ́ mo sọ fún yín àwọn afẹ́ sá lọ báyìí gbogbo náà ti plan wọ́n ti ní plan bí tó máa sá lọ àtọ́bá ọbàfẹ́ náà ti rẹ́dà ti sá lọ ẹgbàá mi sọ fún yín èyàn Adéyẹyẹ ó ti rẹ́dà ti sá lọ gbogbo wọn wọ́n ti set plan bí tó máa gbà jádànù àwọn akọ́wá sí wọlé àwọn wa sá lọ wàhálà ẹ̀ tún wọlé Yorùbá wọn tẹ máa fi kú ó di ilé lẹ́ máa kú sí ẹjẹ́ ń jáyẹ́ sí gbogbo owó dọ́là náà ń ṣe owó sí wọ́n ti gbówó pamọ́ lọ rẹpẹtẹ gbogbo bó ṣe wà yẹn kòròfó wọ́n ti gbówó pamọ́ gbogbo jádànù ṣe gbogbo ẹ̀yin ọmọkùnrin lẹ́yìn tẹ́ máa ń pariwo Tinubu oníwèrè dẹ́ tí gbogbo yín pariwo àyè ti ya wèrè gbogbo yín ẹjẹ́ lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kẹ́ gbómi lákàánú àbí nínú àpọ̀n tí ó yọ kẹ́ gbómi lákàánú àbí ẹja wèrè ni ẹjẹ́ ra yín bìrà náà tó ń pa ilé ayé ilé àníkẹ́ dìde sẹ́ ẹ bí Fúlàní ṣe ń tẹ̀ yín nínú ìlú lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní Lẹ́kì bẹ́ẹ̀ yìí àwọn Fúlàní dẹ̀ máwọn wọn dẹ̀ ń pa wọn dẹ̀ ń fọgi mọ́ lórí ẹ̀ lè react tó bá jẹ́ àwọn onímọ́tò ní ẹ ti máa dàgbòrò rú tó bá jẹ́ àwọn onímọ́tò ní ẹ ń sọ ilé ọmọ gbogbo ẹ ti dàgbòrò rú kò tí ì yé yín ni ẹ gbà bẹ́ẹ̀ n tó ń kọ àrùn òun bọ̀ akùnrin ẹ̀dẹ̀ ni kò tí ì yé yín ẹ̀yin kọ́ ọmọ tí ń wá sí Europe ẹ̀kọ́ wọn sí Amẹ́ríkà ẹ̀kọ́ wọn pamọ́ ẹ̀ wá rò pé bóyá ẹ lè bá yá àwọn ọmọ ọlọ́mọ méjì ayé ọmọ tí yín ò ní da ẹ gbà bẹ́ẹ̀ kò ń ṣe pé mo ṣẹ́rí ayé ọmọ yín ò ní da gbogbo yín ayé ọmọ yín ò ní da pẹ̀lú gbogbo họ́wù tẹ́ kọ́ ọmọ Yorùbá sí ayé gbogbo yín ò ní da àníjà yẹ àfi ayé mo tún sọ fún síìtì tó wà nínú Yorùbá nation sìn síìtì tó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀kùn yẹn ni tẹ́ pé àwọ̀ ẹ̀dí kan ló lè jókòó sínú ẹ̀ òun ló ṣẹ́kù ẹni tó bá dẹ̀ tún rí àfún standing eléyìí tó bá ṣe dáadáa náà fún standing Gani Adam kò sáyẹ̀ ẹ̀ lè gbọ́ pa wọnú ọkọ̀ yìí ná wàá gbọ́ pa yẹn lẹ̀ wá tábà rí àwọn rúùsì tí mo sọ ẹ̀ tábà rí fún ẹ̀ tábà dẹ̀ rí standing kẹ́ mú standing ẹni tó bá ráyà àjùsùn mẹ́rù tábà rí pé ó wúlò ni ẹni tó bá wúlò àfilẹ̀ ń bẹ̀ ìbísílẹ̀ Yorùbá náà ṣe ó dà pé ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá wọ́n ti sọ̀ráǹdì yín ẹ̀wọ̀ bọ́tún nílùú yín àwọn Fúlàní á máa mú yàn wọ́n máa nàyàn pa ní lọ́sàn-án gan ní Lẹ́kì bẹ́ẹ̀ wọ́n máa nàyàn pa lọ́sàn-án gan ẹ̀dẹ̀ lájúlẹ̀ àti ẹ̀gbọ́ pé Sókótó náà ti ń ṣe orí burúkú náà ń ṣe yẹn ṣé kò ti máa ṣẹlẹ̀ kò yé yín ni gbogbo yín tẹ́yìn sọ pé ẹ kó business àgàgà yẹn elite tẹ kó business sọ́wọ́ Dangote wàhálà ẹ ti ya wèrè gbogbo kò yé yín ẹ ti ya wèrè gbogbo yẹn elite yẹn tẹ́lẹ̀ gbogbo àní kẹ́kẹ́ gbàgbé owó sí anamagbalẹ̀ Yorùbá kágbálẹ̀ wá yúlẹ̀ dá ọlọ́run dá ogun yín kó má sẹ́ni tó ní lákà inú tẹ́pà sún àfẹ́mí àfowó yín nìkan náà ni kó jẹ́ inú kàtẹ́bí ẹ̀yin kọ́ mọ́ yín sí pamọ́ ẹ̀ ń tọrọ inú tí ò yé yín nìyẹn wọ́n ní ẹnìkan tó ń wò di ẹnìkan ni kò mọ̀ pé lómi ń wò di òun lẹ́yìn ṣẹ́rí ọmọ yín tẹ̀rù pamọ́ ìwà láì àwọn ọlọ́mọ táyé wọn bàjẹ́ àwọn ayé ọmọ tí náà máa bàjẹ́ ní tí ò yé yín nìyẹn ẹ̀rọ kọ̀ kalẹ̀ kò ṣe é yẹ kó àdúrà ni kò ń ṣe pé
àdúrà ni kò ń ṣe pé ẹ gbà bẹ́ẹ̀ àdúrà ló dẹ̀ tá arọ ti rọ̀ mọ́mọ́ yín sọ fún yín arọ ti rọ̀ mọ́mọ́ yín sọ fún yín àdúrà ni kò ń ṣe pé bàbá Ọbásanjọ́ last chance lẹ́wà bàbá Ọbásanjọ́ I will tell you last chance lẹ́wà ó yé yín ó yé mi jù bẹ́ẹ̀ lọ ó yé yín jù bẹ́ẹ̀ lọ gbogbo yín ayé wà fún gbogbo yín ayé sì wà fún gbogbo yín láti tọ́mọlúàbí yín ṣe o àwọn òjìyàn yẹn o but òṣìṣẹ́ ṣe Nàìjíríà ní kẹ́ máa join wa ẹ wá join Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa padà bọ̀ wá nísinsìn right now before it's too late kọ́rọ̀ ẹ̀ máa dé ọ̀tọ̀ ń pòwe pé the head is cut off I mean when the head of is too late ṣé n kẹ́ ti ń sìn òótọ́ lẹ́ ń gbọ́ yẹn o òótọ́ lẹ́ ń gbọ́ gbogbo yín you're on the last edge of this thing now ẹ ti wà ní edge. So you just have to change your way and join Yoruba nation now. All of you, pátápátá, àtẹ̀yìn omi sọ́lọ́mọ ẹgbẹ́ yẹ kórí burúkú sí i lọ kẹjọ́ kẹ sẹ́fù ìran Yorùbá. Àbọ̀ ìta ló ní gbogbo sí yẹn. But òsì tẹ́ ń ṣe yẹn, ẹ má rò pé bóyá ẹ̀gbọ́n Gani Adam. I will tell you now. Káwọn ìpín tó kó wá join Yorùbá ṣe kó wá lo agbárí ìwèrè tẹ́fẹ́ lò yẹn kẹ wá ní wàláì. Ṣé gbogbo àwọn ọba tẹ disgrace wa nílẹ̀ Yorùbá yẹn? Àga ọba Ṣakí yẹn, a máa white nílẹ̀ Yorùbá ni pẹ̀lú ìgọ̀lọ́. A máa fi dógójáró, a máa fi lé ẹ láàfin ni. Gbábí sọ fún ẹ kó mọ yẹn dájú. Gbẹ̀yìn ọba tẹ tà wá tẹ kó wá sí inú ẹrú yìí wọ́n ló ń fi kíní jọ mo ti ṣe fídíò fún already but ọ̀rọ̀ ẹ you are the most worst king we've ever seen but ìyẹn ti lọ ná but mo kọ́ ẹ fẹ́ sọ fún yín ogun ti dé ẹ ṣọ́ra ẹ group yín ní every street ẹ kóra ẹ̀yin boys ẹ dira yín mú ẹ má máa rìn lẹ́yìn kankan tó máa rí pa ẹ wo bọ́n tún ṣe ń pa lu àwọn báwọn Fúlàní ṣe ń lùyàn pa gbogbo wọn dẹ̀ dúró ń bẹ wọn dẹ̀ ń wò kálá àwọn unions ni wọ́n ti dàgbòrò rú kò dá náà ṣèbíyàn ló bí ọmọ tán pa yìí ṣèbíyàn lẹ́nu tó bí káná ọmọ tìyín ní nǹkan tó pẹ́ yín ló pọ́ ọmọ tìyín wà save ẹ̀ wà lè save ọmọ ẹlòmíì ọ̀la ẹ̀ṣẹ̀ wà lọ́rùn gbogbo yẹn lídà ẹ̀ gbogbo yẹn lídà ẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ wà lọ́rùn yẹn. ṣẹ́rẹ́ yín gọ́vnà ayé yín máa bàjẹ́ ni tọmọtọmọ ẹ̀yin gọ́vnà àní lọ́wọ́lọ́wọ́ táwọn ọmọ Yorùbá ni wọ́n bá yín tó máa bíjà láyé tó máa demand anything fún yín kẹ́ má ṣe tó máa demand anything lọ́yìn ẹ̀yin gọ́vnà gbogbo gọ́vnà sílẹ̀ Yorùbá tó máa demand anything lọ́yìn tó máa bíjà láyé yín kẹ́ má ṣe adúlá ìfẹ́ lọ́kadà mọ́ confirm rẹ̀ ti gbọ́ yẹn tí bàbá ti sọ yẹn ìfẹ́ lọ́kadà mọ́ ìfẹ́ lọ́kadà mọ́ nílẹ̀ Yorùbá ẹni tó máa visit inú ẹ̀yin gọ́vnà yẹn tó máa sọ pé àwọn ìfẹ́ lọ́kadà mọ́ kò sọ pé báwo ni tẹ̀ ṣe jẹ́ kò sọ pé báwo ni tẹ̀ ṣe jẹ́ ẹni gọ́vnà tó máa bí yálàjà ìrẹ́nu gbogbo yín ẹni gọ́vnà tó máa bí yálàjà ìrẹ́nu gbogbo yín ẹni bọ́dí tí Yorùbá ní ìṣọba báyìí tó máa demand anything ọwọ́ kan náà ẹgbẹ́rún ìjẹ́wò lẹ́ẹ̀mejì ẹ̀tọ́ máa bí jára yẹ̀rẹ̀ kọjá kátẹsẹ̀ bọ́ adá ti gbálẹ̀ Yorùbá náà ẹ̀yìn ti yá wèrè ẹ̀yìn wọ́n sọ pé ṣáwọn ẹranko ilẹ̀ fẹ́ máa bá gbé pọ̀ àwọn ẹranko ilẹ̀ fẹ́ máa bá mísì pọ̀ irú owó lẹ́ ń wá irú gbádùn àwọn lẹ́fẹ́ jẹ ṣé ìgbádùn lẹ́yìn jẹ yẹn ni lójú ara yín ẹ̀ ń pààyàn wọ́n pààyàn ẹ̀ fi position ẹ̀ fi ń pààyàn ẹ̀ ń pààyàn ẹ̀ ń jẹ́ káwọn èèyàn kú ẹ̀ wá ń fi yẹn rò pé yín jayé inú yín dùn ẹ̀ wá ń tọ́ ọmọ yẹn ọmọ yóò ní ṣoríire kò ń ṣèpè. Last train nílé tí mo sọ fún yín o the train is about to leave ẹ gbà bẹ́ẹ̀ the train is about to leave ìtàn bá visit nù yín tẹ́ni Yorùbá group bá bá yín pé ó yá kí ni ẹ̀sán àfọlọ́kadà máa fẹ́ ni ẹ o tọ́ ẹ ti gbọ́ yẹn àyè wà fún gbogbo yín o all governors in Yorùbá region pátápátá from A to Z àyè yìí wà fún yín governor Ondo state wọ́n ní o gbádùn díẹ̀ ni o wọ́n ní o gbádùn díẹ̀ náà ló gbọ́n náà wọ́n ní o gbádùn dáadáa bọ̀ wọ́n ní o gbádùn díẹ̀ abeg do normal kó pa àwọn wèrè tó kù kó pa àwọn gọ́fìnà wèrè ara yín tó kù yẹn ẹ ti já wèrè gbogbo yín abẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Yorùbá ni ṣé fíìmù tẹ́tí wòye ò ti tò yín báyìí ṣé fíìmù tẹ́tí wòye ṣé kò tí ì ṣe enough proof fún yín pé àwọn bíbí wọn ti já wèrè ṣé kò ṣe enough proof àbí proof lẹ tún wá proof lẹ tún expect ẹ̀yin governors ẹ̀yin elite wèrè ẹ̀yin ọba àdánù gbogbo yín ṣé gbogbo proof yóò ti tó yín ni kí lẹ tún proof lẹ tún dóde kẹ́ mọ̀ pé ogun ti dé ṣé proof lẹ tún dóde pé wọ́n ti fẹ́ gbalẹ̀ yín tán proof wo dẹni ṣé o play tẹ́yìn kó jẹ́ ni wọ́n ẹ̀ lè ló sẹ́ ẹ̀ gbàgbé sọ fún yín àwọn ọmọ Yorùbá ti dé tán sí yín lọ́rùn gbogbo yín pátá ìyọba ẹ̀ àyìn ọba ẹ̀ elite gbogbo àwọn ọmọ Yorùbá ti dé sí yín lọ́rùn sẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn bíyà alájà yín rẹ̀ wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ Yorùbá àkọ́kọ́ mọ́ bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ẹ máa forí rọ wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ Yorùbá àkọ́kọ́ mọ́ bẹ́ẹ̀ ẹ máa forí rọ gbogbo yín pátá ẹ ti yá wèrè ni ẹ̀yin bọ́ọ̀sì ẹ dúró tán wọ́n máa rọ yẹn dẹ̀ máa tẹ́ bá ti pọ́n tún rọ́ kan ní ẹnu Yorùbá kan gbé ọgbẹ́ pápọ̀ ẹ̀ náà ẹ̀rọ wọn padà standing and looking ti tó
ọdún lè fẹ́ dúró dé ọdún kan pa yín tán ẹ̀yin mélòó amúgbà tẹ́fẹ́ jàjà yẹn tẹ́fẹ́ free tẹ́fẹ́ gbòmìnira yẹn tẹ́ bá dúró kan pa yín tán ṣé ìgbà tẹ́ bá dúró kan pa yín tán ni àná kẹ́yìn náà dúró ti kanra ẹ múra lẹ̀ gbàgbé sọ fún yẹn múra lẹ̀ ó ti ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ kó máa rúgbó láìpẹ́ ẹ múra kalẹ̀ gbogbo yín pátá from A to Z ẹ múra kalẹ̀ ẹ bẹ́ẹ̀ kọ́ rọ yín mọ́ ẹ dúró ti kanra ẹ máa move ní mẹ́rin márùn ẹ máa dárìn wọ́n ti sọ̀rọ̀ ní káàkiri ká ní bọ̀bọ̀ tán lù ní lẹ́kì yẹn sìn ká ló náà gáǹgẹ̀ bí márùn ni alice já yẹn ó yìí máa rúgbó díẹ̀ ẹgbọ́n ṣe lọ́kàn lùpá ibodè kan wò náà lè ṣe ní ti because ọkàn wò pé àwọn Fúlàní bọ̀ ká ló náà pé márùn bí ti tiwọn kọjọ tako ara wọn bẹ́ẹ̀ pé ọ̀tọ̀ nìkan náà tó máa ṣẹlẹ̀ a ní ẹmúra alẹ̀ ó ti yẹ pé gbogbo ẹnu ká máa fi máa sá ẹmúra alẹ̀ yìí náà ẹ má dúró ẹ má kàn dúró lásán máa pàtẹ́wọ́ wèrè kan ṣẹ́lẹ́yìn pásítọ̀ àdáhùn gbogbo yìí Adébóyè bọ̀bọ̀ wèrè Túndé Bákàrẹ̀ olórí burúkú tó náà kọ́ 100 million ayé wọ́n ti bàjẹ́ ní ti olóṣì burúkú àwọn ẹ̀yìn ara ṣọ́ọ̀ṣì yẹn wèrè ní pásítọ̀ yẹn abẹ́ Túndé Bákàrẹ̀ wèrè olórí burúkú ọlọ́nkọ́ ló ràn olóṣì olè olójìbìtì ni olórí burúkú èèyàn Bákàrẹ̀ ayé ti bàjẹ́ gbogbo olórí burúkú nígbà tẹ́yìn gọ́vnà tó gbẹ́yìn àti wọ́n máa lè Ìbíkúnlé àti gbogbo yẹn lóṣì tẹ́lẹ̀ 100 million tẹ́fi lọ́ra presidential post ẹ̀yin olórí burúkú ọmọ àlè tẹ́tẹ́ fi contest ayé yìí máa bàjẹ́ ní gbogbo yín owó ilẹ̀ tó yẹ kán fi túnlẹ̀ Yorùbá ṣe lẹ́yìn lọ́tún kó fáwọn Fúlàní padà yín òpó náà dẹ̀ aláyé rádà tí gbogbo ẹ̀kọ́ sórí kodò bákan náà kó má ní ẹni wọn tó kọ́ ní common sense ní gbogbo yín táwọn Fúlàní ń lò yín pọ́n smart jù yín lọ ẹ má rò pé smart ẹ bọ́ tún kọ́ rẹ̀ ok ẹ ṣí gbogbo yín tẹ́ lọ yẹn ẹ ṣí gbogbo yẹn over 1 billion yẹn kẹwàá mówó yẹn kálẹ̀ tí fi ṣe kán sílùú yìí ni ṣé àwọn èèyàn lóyún ní wọn máa gbàdúrà fún ìpè ní gbogbo wọn ṣe fún ọmọlẹ̀ Yorùbá ń ṣe pé ìpè yẹn dẹ̀ máa mọ yín ìpè yẹn ti mọ yín ẹ gbàgbé sọ fún ẹ wò ìpè yẹn ti mọ yín gbogbo yẹn tẹ́ jẹ́lẹ̀ Yorùbá rún ìpè yẹn ti mọ yín lẹ́yìn gbogbo yẹn ẹ ti ṣojú àtọmọtọmọ ẹ̀yin lórí burúkú wa má ṣàǹfààní yàn ayé ṣe wà fún yín o má sọ wọn ayé ṣe wà fún yín látọmọ tún ọmọ olúàbí yín ṣe last train ló ń lọ yìí ó dẹ̀ ti ń ṣe ẹkùn ní pariwo pọ́n ẹgbàgbé sọ fún yín last train ló ń lọ sìn tó bá dẹ̀ ti ṣí ó ti ṣí nìyẹn ẹni tó bá wà nílẹ̀ wà láì ó ṣe sàrà ni wọ́n tó bá fẹ́ jádànù mo ti gbogbo ilẹ̀ ti plan plan B tẹ́fẹ́ fi jádànù gbogbo ẹ̀ láti rí o ẹ tètè máa ẹni tó bá fẹ́ ẹja ń sìn kámọ́ yà wá tá a kù ẹja ń sìn tẹ́ bá ti ya ẹja forever nìyẹn tẹ́ bá ti ya ẹja forever ẹ máa yá tìrantìran ẹ gbàgbé sọ fún ẹ máa yá tìrantìran gbogbo yín opportunity wa ó yìí wà fún yín o ẹ jẹ́ sọ fún yín opportunity ṣì wà fún yín àìní small space fún yín nínú ọkọ̀ọ̀là tó wà nílẹ̀ small space ṣì wà ń bẹ̀ fún yín ta lè fún yín àwọn jẹ́ ń fi DSC ti ṣì ìṣẹ́kù nínú Yorùbá land jẹ́ ń fi DSC ti wà ta lè fún yín tẹ́ bá ṣe dáadáa ó yá kájọ jaja yín ní gbogbo yín ibi tẹ́mi lọ nìyẹn kò yẹ anybody lẹ̀ ẹ ti rí pé wọ́n ti tàn yín pé ẹ ti mófo bọ̀ ẹ̀yin leaders olófo ní ẹ ti mófo bọ̀ so fún tẹ mú wá yẹn ẹ jẹ́ kó mọ nílé yín nísìn support ní ẹ gbúdọ̀ support Yorùbá nation gbogbo yín from A to Z àtẹ̀yìn tó ṣe dáadáa tẹ́lẹ̀ àtẹ̀yìn tó ṣe dáadáa tẹ́lẹ̀ àwọn òrànyàn àwọn òbẹ́ nìkan jà ẹ máa bọ̀ àti Fáṣọlá ọ̀pọ̀ alágbárí ni wọ̀ yẹn Fáṣọlá alágbárí ni ẹ mú mọ́ ẹ mọ́ kí ni tí ì ṣe ṣó fún ẹ alágbárí ni ẹ this is the time ó yá bọ̀dé àǹbọ̀dé gbogbo yín pátá ó yá ẹ̀kọ́ rẹ̀pà ní Yorùbá nation máa gbà ó yá ẹ ṣí kíní ilẹ̀ ẹ ká ṣí gbogbo ẹ lẹ̀ ó ti dé tán ó ní pàtàkì àwọn Yorùbá tán kẹ́dẹ̀ ẹgbà ẹ̀ lè wó tán ẹ̀ lè rí Yorùbá pẹ́ gbà bẹ́ẹ̀ ó ń rúgbó bọ̀ ẹ̀jọ́ kó máa ó yìn ràn yín ni bá ń sọ fún yín sìn kó má wà túlẹ̀ tí mo ṣe ń dárúkọ gbogbo yín kó má wà túlẹ̀ tí mo gbọ́n àtẹ̀yìn eleganza bàbá eleganza gbogbo ẹ̀yin group yẹn àti mani tó jẹ́ ìlú tó náà jẹ́ mílíọ̀nì kí lórúkọ ẹ̀ mi máa ń gbàgbé orúkọ ẹ̀ tó máa ń ṣe díje gbogbo yín ẹ jẹ́ ṣọ́ra yín onísìn Yorùbá nation sìn kó má it will be too late for you guys ẹ gbà bẹ́ẹ̀ ẹni tí Yorùbá nation it will be too late for you guys o tẹ́ ẹ bá tètè ṣọ́ra yín join Yorùbá train now nísìnyí a fẹ́ gbalẹ̀ Yorùbá na Yorùbá nation na kò dọ́là mọ́sẹ̀ kò dọ́là mọ́ Yorùbá nation na la fẹ́ ṣé tó máa fi àparí wọn ṣu wọn àlejò ilé tí tó lọ nìyẹn náà ṣé gbogbo tẹ́yẹ̀rí tó ń ṣẹlẹ̀ gbogbo commotion àti gbogbo rubbish tó ń ṣe kò ẹ̀ tí get kò ó skull ẹ̀ rí náà ni ṣé ya wèrè ni èlò lẹ́fẹ́ ná ṣe lè gbówó lọ́rùn ni nígbà tí Lámídì kú èlò ló gbé lọ́rùn gbogbo private jet ẹ̀ wà ń bẹ̀ ta ló gbé lọ́rùn ni
gbogbo ìyàwó tó fẹ́ ṣe ta ló gbé lọ nínú wọn ó dání lọ kọ́ lọ nínà ẹ̀ jara yín brè. Ó dàbí kò tí yé yín ni but ó máa kàn yín tó bá yá ẹ jẹ́ ń cháyín sí ṣé ní gbogbo àwọn tó ń pariwo pé Muslim pé ànábì kan àwọn kan bú ànábì kan àwọn kan ṣe gbá àwọn kan ṣàwò àwọn kan ṣe bàbá àsásùn yẹn ẹ jẹ́ ń cháyín sí kinní kan tí àwọn bá mọ̀ pé àwọn kan kèfèrí làwọn kan gbogbo nǹkan tó yìnbó ṣe kò yẹ kán lò ṣe bí kèfèrí lóyìnbó òyìnbó ṣàǹṣẹ́ sí wọn but mọ́tò epo gbogbo ẹ̀ Saudi Arabia yẹn gan gbogbo tán lò òyìnbó ló ṣe fún wọn àwọn kèfèrí náà ló ṣe fún wọn wọ́n dẹ̀ ń gbà kan kèfèrí tí kí wá ní gbogbo ariwo yín tẹ̀ wá ń parọ́ pé ń pààyàn kan torí pé ó ń dorí pé ó náà sọ pé bú Muhammadu èèyàn bíi tèmi ni èèyàn bíi everybody ni Jésù èèyàn bíi tèmi ni ara obìnrin gbogbo wọn gbà jáde kò sí ètò ń fò wá látọ̀run ní gbogbo wọn nínú ìtàn àbẹ̀rí bọ́tọ̀ ẹ̀kan kọ́ fò wá látọ̀run ní gbogbo wọn ni nínú gbogbo wọn kò sẹ́ni tó kàwé ní gbogbo wọn iṣẹ́ wọn tán kọ́ ni náà pè ń kúra níṣe tán ṣe ní ìṣàyè dáadáa tán ṣe náà rí tán kọ nǹkan ìmọ̀ tán náà fún wọn tán sọ jáde lẹ́nu náà kọ sílẹ̀ àwọn kan náà kọ́lẹ̀ fúnra wọn ò lè kàwé Muhammadu ò lè kà ọ̀kan lẹ̀ kò lè kàwé Abu Talib bàbá Abubakar ló ń bá wọn kọ́ ṣe bí wọ́n tún jà lé lórí òun ní Iran àti Saudi Arabia wọn ọ̀rẹ́ because ìjọba wọn sọ pé òun wà ń bẹ̀ nǹkan tí òun kọ ó yàtọ̀ sí ìjọba nǹkan tí àbúrò Mohammed kọ àwa mọ̀ tán yẹn délẹ̀ ni ẹgbà bẹ́ẹ̀ sọ ẹ má tanra yín rárá àwọn tó ń gbà tí yín tẹ̀ ń pariwo gbọ́n àwọn àbúgbò àwọn tẹ̀ ń tẹ̀ ok mo fẹ́ sọ fún mi ibi táwa dúdú tójú wa dúdú dé torí orí wa dẹ̀ kú dé àwọn ẹ̀sìn méjèèjì yìí àwọn tó ń fẹ́ràn kò sí ètò fẹ́ràn àánú gbogbo wọn ta ló kọ́kọ́ pa lẹ́rú àwọn arábù yìí ní tó kọ́ ẹ̀sìn mùsùlùmí wa ní àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ ẹrú nígbà tó yá òyìnbó náà kó wọ́n gbé kìrìsìtẹ́nì dé ta ló tó mú àwọn náà tó fẹ́ ẹrú àwọn tó ń ṣe lẹ́sìn méjèèjì yìí náà kó wa lẹ́rú tẹ́yìn wá ń para yín tẹ́yìn wá ń pààyàn ẹ̀ wá ń tẹ́ ń pààyàn pé ẹnìkan bú Muhammadu yín nonsense upon nonsense ṣáwọn olódo báyìí la fẹ́ máa bá gbélé ayé pọ̀ ṣé rí pé ẹkẹran mérò nìyẹn ẹ̀yin ọba sọjọ́ gbogbo yín ẹ̀yin ọba òfò àdánù gbogbo ẹ̀yin elite olórí burúkú tẹ́ kó sí ẹ̀yin gómìnà aláyé bàjẹ́ ní gbogbo yín just simple common sense ṣé rí pé àwọn bíbí ògùn we are not compatible see how stupid you guys are. God put our own nation. He even put boundary from Jeba. All of the boundaries pé ilẹ̀ Yorùbá lélẹ́yìí. And you want to kẹ́ran mérò. Báwo lè ṣe ní suffer? Because you're going against God's will. That's the problem. You're going against God's will. God did demarcate everything for your own race. And you want to do that? That's why we're having these difficulties now. O kò dẹ̀ bẹ̀rẹ̀ ló jẹ́ ẹ̀yin ọ̀pọ̀ olè ẹ̀yin alátẹnujẹ leaders àgbàyà gbogbo yẹn lórí burúkọ máa lè. Owó tẹ́lẹ̀ kó lọ́rùn mélòó lè fẹ́ jẹ́ inú gbogbo tẹ́tẹ́ tí ń jẹ láti ọjọ́ ẹ̀. Aláyídánú ní gbogbo yín gbáyé tẹ̀ kọ́ á sì tó ní common sense ní gbogbo yín. Gbogbo wọn dúró kọ bákan náà almost ẹwà àwọn Yorùbá governor àwọn bíi mélòó bíi mẹ́rin àbí méje tó náà apply ẹwọ́ báńkọ́ ìbò lórí burúkú pásítọ̀ yẹn náà ẹwọ́ lórí burúkú Ọ̀ṣínbàjò lórí burúkú aláyé bàjẹ́ gbogbo wọn yìí. Just simple common sense. Wọ́n dẹ̀ rán àwọn àwọn san àwọn doctor àwọn PhD àwọn nìkan lórí burúkú ṣì ní gbogbo yín. Kó má ṣe tó lè wake up ní gbogbo yín rárá gbogbo àwọn fèsì bákan náà bí lórúkú bí tí yẹn fẹ́ sọ wá dé olórúkú bí tí ń kalẹ̀. Yoruba have come to stay ó ti stay already ni kò sí pé he has come Yoruba have stay. Ẹ jẹ́ sọ fún yín Yoruba tó stay nsìn ẹ má rò pé ẹ ti kó pamọ́ ẹ wá kó orí burúkú tẹ ṣe ní Nàìjíríà ẹ wá kó lẹ Yorùbá mo ti sọ ṣé fídíò tó ẹ̀ méjì rí pé plan yín nìyẹn ẹ máa kó bí ọ̀rẹ́ ẹ wà láì ẹ lè rí ṣe gbà bẹ́ẹ̀ ẹ lè rí Yorùbá lè jà pàtà bá gbà tán wọn tá bá gbà wà ní ẹ lè dá wa mú ẹ lè gbà tán owó náà lẹ́ ń fẹ́ lò ibi tí ẹ lọ nìyẹn owó yẹn tó tẹ ti jí pamọ́ nílẹ̀ Nàìjíríà yẹn lòun ẹ̀ lè fẹ́ lò owó wa owó lẹ Yorùbá tán jínú owó lẹ Yorùbá táwọn Fúlàní jínú wa tán tó ń fún yín inú ẹ̀ lẹ́yìn náà tó wá ń rò pé ẹni owó ẹ̀yìn òpó ní òṣì all the elite all the obas exception àwọn ọba kan wà tí pé tí máa ń dárúkọ ọba màá máa yọ àwọn yẹn kúrò ọba Síkírù Adétọ̀nà is out of those nonsense ọba Tókunbọ̀ out of those nonsense ọba Ṣómólú out of those nonsense wọn àwọn ò sínú gbogbo ìdọ̀tí yẹn ọba Ìlá àwọn ọba yẹn ò sí fún gbogbo ìdọ̀tí yẹn àwọn ọba ni ṣẹlẹ́yìn tó kù yẹn ọba jagbajagba ní gbogbo yín tẹ́ ẹ bá tètè jọ́n ọkọ̀ la Yorùbá lọ́wọ́ yìí kájọjà kágbálẹ̀ Yorùbá bá yín sọ yìí
ẹ gbà your days are number gbogbo yín because olórí burúkú ni gbogbo yín ẹ lè kó wá sí gbogbo wàhálà yìí torí àtẹnujẹ ti yín ẹ̀yin yóò tẹ́ dìde anybody tẹ́ bá lọ visit pé bàbá nǹkan ta fẹ́ lélẹ̀ ẹ̀yin ọba kí náà ta fẹ́ lélẹ̀ iṣẹ́ ọba tó bá ṣe wèrè á ṣe lẹ́nu lé ẹ gbà sọ ọba mi à sáré ẹ gbà mi sọ fún yín wèrè á ṣe lélẹ̀ ìtàn bàbọ̀ yìí wèrè máa ṣe ọba lélẹ̀ ìtàn bàbọ̀ yìí ṣe lẹ́yà wèrè yín àní Yorùbá nation have come to stay kò sí lè fẹ́ gbígbà sẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú Ọlọ́run ṣe nǹkan ẹ̀yin máa tákùn nǹkan tó Ọlọ́run ṣe ẹ̀rí pé ó yọlẹ̀ fún ni nígbà tẹ́ ẹ̀gbọ́n nǹkan tó Ọlọ́run ṣe ẹ̀rí ìyà tó jẹ́ Yorùbá Ọlọ́run ti demarcate pé kẹ́ máa ṣe nation àti one nation kó tó di pé òyìnbó join wa pọ̀ àwa ní ká dúró nation èèyàn ọba ẹ̀ta yẹn elite kan ẹ̀wọ̀n sọ pé no Ọbásanjọ́ take time no stick and carrot ẹ gbà bẹ́ẹ̀ bàbá no stick and carrot ṣe ń lo stick and carrot those hanky panky gay ẹ má gbé yẹn wá this Yorùbá nation gbogbo yín ni wọ́n bá wí o mi ò yẹ nìkan lẹ̀ o àga bísà kàn dé yẹn ó máa gbóyè máa lọ fòfòfò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni máa ṣe bí lórí burúkú kiri bàbá ṣọ́ra ẹ gbogbo dídò ní àwọn òkú yẹn jẹ kọlọ́jọ́ kò gbọ́ yẹn kẹlọ́lẹ̀ àná ẹ support Yorùbá nation lọ́wọ́ ẹ̀ bàbá gba Yorùbá nation ẹ̀ síìtì lẹ́yìn yín wà confirm jẹ́ kẹ́ mọ̀ lẹ́ni o síìtì lẹ́yìn yín wà gbogbo yín àní máa wà ẹ bá join síìtì lẹ́yìn wà owó tẹ́tí kó jẹ́ wàhálà yín ni ẹ ní tó bá yẹ fi business lẹ́ Yorùbá bọ́ síìtì àwọn tó ń rú tó máa rú lẹ́ Yorùbá àwọn youth ló máa rú lẹ̀ kó ń ṣẹ̀yìn yìí mọ́ kò ń ṣẹ̀yìn yìí mọ́ kò ń ṣẹ̀yìn generation yìí mọ́ kò ń ṣẹ̀yìn generation governor ẹ jẹ́ kó já ẹ tó bá fẹ́ ṣe ní kẹ́ ṣe tó bá fẹ́ dà ní kẹ́ tó bá fẹ́ kún ní kọ́ àní Yorùbá nation ti stay sẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ Yorùbá nation ti stay mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn ṣé kẹ́ ti sè mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn bọ̀ torí burúkú ẹ̀ṣẹ̀ Nàìjíríà irọ́ kò sáyè àwọn kan wà tán ti set government ẹ pé àwọn náà máa rú àwọn youth ló máa rú ilẹ̀ Yorùbá kò ń ṣẹ̀yìn mọ́ we are done with you guys but we have no problem with you guys that's all. We can live in peaceful and harmony together. Yorùbá ni gbogbo wa. Come and join the train. That's my own. Join this moving train. Tó bá ṣí ẹni tí mọ́tò ìbá ṣí mọ́ lọ́wọ́. O lè rélé gan lẹ́yìn ṣe móòlù ẹ o. Móòlù ẹ tó ti kún tẹ́lẹ̀ ti gan lẹ́nu ọ̀nà ni gun. Àwọn bá mi gan ẹ̀rí pé ó máa gan lẹ́nu ọ̀nà ẹ máa ṣàkíyèsí kò tí ìyá ni. Ó ń rú gbogbo. Mo fẹ́ sọ fídíò yìí bí mo kàn fẹ́ já gbogbo yín wọ́n nìní. Gbogbo ẹ̀yin elite yẹn, gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin gbogbo yín tẹ kóra yín tẹ rò pé ń darí ilẹ̀ Yorùbá ẹ̀ tẹ́ ìpariwo Nàìjíríà. Ẹ bí fẹ́ káyé yín bàjẹ́. Last chance nílé last train nílé train tó ń bọ̀ yìí ń ṣe ó dẹ̀ ti ń gbéra ó ti ń wọ́n engine ti wọ́n mọ̀ bàjẹ́bàjẹ́ ẹjọ́ sọ fún mi engine ti wọ́n bàjẹ́bàjẹ́ kó ṣíná lókù bẹ́ẹ̀ bá ṣọ́ra wò tí yẹn bá yín gbogbo yín Tinubu tó bá escape sórí tó bá escape ó rí ilé ayé wa but you still have time to do the needful thing now Yorùbá now you support Yorùbá Gani Adams mo ti sọ no hanky panky àwọn ò bẹ́ẹ̀ àbínú ẹ bẹ́ẹ̀ jà no hanky panky kájọ gba Yorùbá nation kájọ máa live in peace that's my own the same thing gbogbo ẹ̀yin ọba àtẹ̀yin governor àdánù gbogbo yẹn kájọ máa live in peace ẹ máa ṣàyẹ̀yìn but ẹ jẹ́ káwọn youth wa ẹ̀fọn láyé ràn kán máa control ilẹ̀ Yorùbá lọ bí wọ́n ṣe plan wọ́n ti plan ní ilé wọ́n ti wà ńlẹ̀ ẹ má kó ṣì yín wá ibi tí wàhálà máa wà nìyẹn ẹ̀dẹ̀ tó bẹ́ẹ̀ máa ń rò bẹ́ẹ̀ pẹ́ tó bẹ́ẹ̀ ẹ gbà mí sọ fún yín àwọn adúródè àwọn mẹ̀kúnnù dúródè yín gan ẹ ọ̀rẹ́ pé kò ti yé yín ayé yín tó bá dọ̀la eléyìí tó bá bí yàrá ya ẹni gbogbo kó ta fẹ́lẹ́fẹ́ kó lórí òun kún oróhun tóbi jọ kò bá jọba kò bá jẹ gómìnà kò bá jẹ yàrá yẹ anybody kò bá wà 90 years kò bá 100 years wàhálà á tẹ̀sí lójú tìrantìran wọn dẹ̀ ní gbúrò ọ̀run ẹ̀mọ́ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ṣọ́ra yín mo kàn fi já yín ní wọn nìyí fídíò máa hẹ́ndẹ̀ bí báyìí.